tó mo kí yín o ìyá mi ẹ̀yin bàbá mi wípé ibikíbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ mi. Ojú tẹ́ fi ń rí wa kò mà ní fọ́ bákan náà, ojú tẹ́ fi ń rí wa kò ní di, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o. Àwa láò máa wá, ẹ̀yin náà láò máa bá o. Ó ti ṣẹlẹ̀ o, ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àṣé màkànmákàn ni oyè tó kan láìwò ó ń bọ̀ wá kan ara ẹ̀dẹ̀. Èyí ló dífá fún ìròyìn tí mo gbé wá síwájú yìí torí pé ó yà mí lẹ́nu, it surprised me, ó ṣọ́ọ̀kì mi. Bàbá Kọ́lá Olóòtú ti kígbe o, wọ́n ti kígbe àbámọ̀ pé Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Ṣé ẹ ti rí báyìí? Ṣé ẹ ti rí iṣẹ́ lójú ayé o? Bàbá Kọ́lá Olóòtú kígbe o wípé Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bàbá Kọ́lá Olóòtú of all people, of all people, igbe ẹgbà wá ni wọ́n ń pa o. Igbe aráalé kó gbà wá, èrò ọ̀nà kó gbà wá ni wọ́n ń pa o. Ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá ẹ gbà wá, ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ gbà wá ni wọ́n ń pa kiri. Ṣẹ̀dẹ̀ rí nígbà tí àwa dẹ̀ ń sọ̀rọ̀ ńgbà yẹn tí à ń pariwo pé ẹ jẹ́ kí Yorùbá pín, ẹ jẹ́ kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, pé kán jẹ́ kí oníkálukú lọ dá dúró ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ó mà ní nǹkan tí bàbá Kọ́lá Olóòtú sọ, kò sí ọ̀rọ̀ tí bàbá ò sọ tán débi pé bàbá nu oníkálukú lọ́rọ̀. Ìjọ yẹn lẹ́lòmíì mọ̀ pé báyìí lọ́kì ló fi rí fòdù rà. Bàbá nu everybody lọ́rọ̀ nígbà yẹn débi pé kò sí nǹkan tí wọn ò sọ tán dánwò nígbà yẹn. But now bàbá yìí ti wá ń jáde o. Ẹ má gbàgbé, mo ní kí n sáré rán yín létí ni o wípé ìgbà tí àwọn ọmọ Dúpẹ́ Onítìrí tí wọ́n hijack Amúlùdùn radio station, bẹ́ẹ̀ ni ìyẹn àwọn ọmọ Dúpẹ́ Onítìrí tí wọ́n hijack Amúlùdùn radio station. Ṣé o gbé bàbá bọ́ta, bàbá ṣe fídíò, bàbá ṣe fídíò, kò sí nǹkan tí wọn ò sọ tán. Bàbá yẹn núyàn ní ọ̀rọ̀, kò sí ọ̀rọ̀ tí bàbá ò sọ tán. Bàbá ní pé ká gbẹ́nu sọ́hun, ẹnu wa ń rùn, àwa fẹnu wú gate, àwa fẹnu gba nation, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, ká lọ sinmi, ká lọ dákẹ́, kò sí nǹkan tí bàbá ò sọ tán. Débi wípé bàbá kí pọ̀nrípọ̀nrí oríkì sílẹ̀ ní ìgbà yẹn tí wọ́n fi ń jẹ́ kódà lẹ́yìn náà wọ́n tún fàbọ̀ sórí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Kò sí nǹkan tí bàbá ò sọ tán lórí ẹ̀ o, àbí ẹ má gbàgbé. Lẹ́yìn tí bàbá ṣe fídíò tán wọ́n bọ́ta, wọ́n sọ̀rọ̀ sí everybody, wọ́n sọ̀rọ̀, ó ta bónílé, ó ta bálejò, ó ta bá jẹ́jẹ́ mi gan mo jókòó, everybody ní ọ̀rọ̀ ta bá ní ìgbà náà. Ìgbà tó máa jáde wọ́n ní Sunday lọ ṣàgbéjẹ́ mọ́wọ́, ìyẹn olóyè Adéyẹmọ Sunday Ìgbòho ṣá, ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bá a bá rí ni ká sọ pé a rí ni o. Wọ́n ní Sunday lọ ṣàgbéjẹ́ mọ́wọ́, kó lọ dákẹ́, kó yá lọ gbéjẹ́ nítorí pé kí ni kọ́tọ̀kọ̀tọ̀ ló ń sọ. Wọn ò mú sẹ́ǹsì jáde kúrò nínú kọ́tọ̀kọ̀tọ̀ yẹn. Wọ́n sọ pé kí olóyè Adéyẹmọ lọ gbẹ́nu dákẹ́, pé ọ̀tọ̀ ni ọ̀tọ̀ irú ẹ̀kọ́ orú nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́ ni àwọn ń fẹ́. Kò sí nǹkan tí bàbá ò sọ tán tó jẹ́ wípé débi gbà tí wọ́n jáde tí wọ́n sọ ọ̀rọ̀ jáde sí olóyè Adéyẹmọ, wọ́n á fàbọ̀ lórí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, wọ́n sọ ilẹ̀kùn. Bàbá wọ́n ní ẹlòmíì gan opportunity ló fi ra fóònù tó wá sọ̀rọ̀ ẹ̀ di mídíà kalẹ̀. Wọ́n fẹ́ bu wọ́n bu ṣégè sí wa lára. But now ariwo ẹgbà mí ni o, now ariwo gbèsè ré ni o, ariwo ẹ dákun ẹgbà wá o, wàhálà ti dé o, ìyà pọ̀. Ariwo yìí ni bàbá wa mú sẹ́nu báyìí o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ariwo ẹgbà mí ni bàbá ẹ̀ṣẹ̀ wa ń pariwo. Now ìgbà ẹ wọ́n ń pariwo kí gbogbo adákẹ́, ṣógun ti dé ni, kí la tí mọ̀ tá à ń sọ pé ogun máa dé, ká dákẹ́, ká mèṣú ọ̀nù nígbà yẹn. But ẹ jẹ́ èèyàn mi, ṣé ogun ò ti wá dé báyìí? Mo fẹ́ béèrè ni o, ṣé ogun ò ti dé báyìí àbí kí ló dé tún kù tó ń wọlé bọ̀?
ṣé n tó ti ń wọlé tó ti ń wọlé tó ti ń pa ọmọ èèyàn tó ti ń wọlé tó ti ń jí èèyàn gbé tó ti ń wọlé tó ti ń lọ ká gọ́vnà mọ́lé kí ló tún kù ogun ti wọ̀lú ogun màyọ̀dà ẹ̀lì ogun pa àpàgbé ogun ti wọ̀lú náà àwọn abíkílẹ̀ fíù ogun ti wọ̀lú o bẹ́ẹ̀ ni now ogun ti wọ ìlú lójú méjèèjì tó jẹ́ pé ó ti kọjá bẹ́ẹ̀ ó ti kọjá I dey manage ogun kọ everybody wọlé ogun wọlé tán ìgbà tí bàbá wa wòkè tí bàbá gbé kíní yìí ti ṣe bẹ́ẹ̀ dogun mọ́ wọn lọ́wọ́ bàbá wa rí pé kò sọ́nà àbáyọ mọ́ ní bàbá bá mú gbé panu bàbá mú gbé ta ni straight bàbá fọhùn sókè ní o bàbá mú gbé ta wọ́n pariwo wọ́n ní ẹ dákun ẹ gbà wá báyìí bàbá ti sọ̀rọ̀ báyìí bàbá ti ń kígbe lọ́tún lọ́sì níwájú àti lẹ́yìn pé aráalé ẹ gbà wá èrò ọ̀nà ẹ gbà wá wọ́n ní ẹ dákun ẹ gbà wá wọ́n ní ẹ̀yin ọba wa ẹ má sùn o ẹ̀yin ládéládé ilẹ̀ Yorùbá wọ́n ní ẹ má sùn o wọ́n ní ẹ má lo oògùn oorun o ẹ̀yin tọ̀pọ̀lú ẹ̀yin olówó ìlú ẹ̀yin alágbára ìlú bàbá ní kẹ́ dákun kẹ́ ẹ gbà wọ́n pé kẹ́ ẹ má sùn o èyí tó bá dẹ̀ lo oògùn oorun náà kó jí torí bàbá ti voice wọ́n ti ní everybody jí kẹ́ má sùn wọ́n ti ní kẹ́ má sùn wípé kẹ́ má dákẹ́ lórí ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ yìí o wípé ọ̀rọ̀ yìí ó ti yíwọ́ bẹ́ẹ̀ ni nígbà tí bàbá ti rí pé ọ̀rọ̀ yìí ti yíwọ́ náà ní bàbá fi fọhùn síta wípé kó ní kálukú máa sùn o pé kán dákun kó gba àwọn ìyẹn pé bàbá lè ní pé kí àwọn èèyàn má sùn kó gbà wọn nígbà tá à ń pariwo gbà yẹn ara ń tà wá rí nìyí ara tá à ń rí nìyí o bet ìgbà tá à ń pariwo gbà yẹn ara nǹkan tá a ti mọ̀ pé tóògùn yìí bá dé ó máa tabalẹ̀ ó máa tabaroko la ṣe ń sọ pé ká tètè pín gbà yẹn bet now bàbá ti rí bet ìgbà yẹn bàbá ń bò wá ní o kò sí èbú tí bàbá ò bù tán ṣùgbọ́n sì ojú ti là bẹ́ẹ̀ ni o bí ojú ti là bàbá ti kígbe síta báyìí pé kọjọkọ gba àwọn ẹ wọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó nílé lóko lọ́lọ́ lẹ́yìn odi ẹ jẹ́ kó máa yé àwọn èèyàn pé Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ ẹ máa bá wa like ẹ̀yin ìyá mi bàbá mi ẹ share ẹ comment ẹ tẹ̀ sójú ẹ tó kó yé àwọn èèyàn pé Yorùbá nation ni a fẹ́ ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa o ẹ wo ẹ bá mi like ẹ share subscribe ẹ máa kọ sí comment section pé Yorùbá nation òun la fẹ́ jẹ́ ká tẹ̀jíṣẹ́ méjì Yorùbá nation no going back yes o Yorùbá nation no going back Yorùbá nation is the way yes o Yorùbá nation is the way ẹ̀yin yá mi ẹ̀yin bàbá mi àgbẹ̀ oníròkó títí kó gbàgbé lílé la fi ń fi àsìkò ìdágbére fún pé God bless Yorùbá nation God bless my country la fi ń sọ pé ó dà pọ̀.